gbogbo ẹ̀ ní gbọ́jà Christian láyé pẹ̀lú aláwo ìjà tẹ́ ẹ̀ máa gbọ́ níjà aláàfà pẹ̀lú ẹlẹ́bọ ní jẹ́ ní ṣẹlẹ̀ tẹ́ pé ní ṣẹ̀ṣẹ̀ ǹjẹ́ wọ́n fẹnu kan Christian torí pé wọ́n jọ wà pọ̀ ni. ẹ tẹ́ ń pera yín náà fà tẹ́ ń pera yín ní pásítọ̀ pópù yìí ẹ̀ ń sì ń ṣe bí èèyàn gidi ń ta ẹ wọ̀ sọ́ máa ṣe bí màláíkà. Olúwa sọ pé Jésù ní ẹnìkan ní nínú ilé sọ wọn sì ní òòṣà bẹ́ẹ̀ èpè bẹ́ẹ̀ olúgbòhùn bẹ́ẹ̀ kò sí tí wọ́n ṣe láì dá bẹ́ẹ̀ Jésù ní kò ní dá fún yín. alikátàbà àwọn àfáà náà ni alikátàbà bí àwọn ulama Jésù ní kò ní dá fún yín. ẹ fẹ́ lójú ogun ìyẹn ni pé ẹ ṣiṣẹ́ rẹ ẹ fẹ́ jẹ́ wòlíì ẹ wá ń pidán wọ́n ti wá ṣàṣepọ̀ àwọn church àwọn ọ̀gá church ti ṣàṣepọ̀ pẹ̀lú onífá àtolóògùn àtàláwo tá a bá ṣe gbìyànjú tá a bá ní ká bá ní gbé yìí nísìn òun ni kàn ṣẹlẹ̀ nísìn báyìí olúgbòhùn ni àfọ̀ṣẹ́ ni nǹkan ṣe èpè ni àṣàṣì ni èyí tí ó sì jẹ́ pé tí ó jógun jọjọ́ wọn ti jọ plan pé ìwọ sọ pé kò dáa fún ọ ìwọ sọ pé kíní kan ìwọ sọ pé kíní kan sọ pé Jésù ní ṣe báyìí àdúrà tẹsẹ fún ìjọba yìí kíní kan lórí báyìí irọ́ ni gbogbo ẹ̀ ìsinmi ń bẹ bí kéèyàn gbé rẹ̀ pamọ́ o ìgbéra rẹ̀ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ lórí Facebook kù sí ẹnìkan tí ń kéwú lọ́wọ́ kàn bọ́ sí lọ́sẹ̀ ra dátà lọ́sẹ̀ bọ́sẹ̀ pé kan báyìí ẹ̀yin ará ayé ẹ máa gbọ́dọ̀ Ọlọ́run ó sì kú ó sì wọlé ọtí lọ ìfírẹ́ ní hàn problem ìgbéra rẹ̀ pamọ́ ìsinmi ni ẹ fẹ́ wọṣọ bí àwọn obìnrin ẹ sì fẹ́ hun sọ ẹ fẹ́ wọṣọ ẹ fẹ́ hun sọ ẹ fẹ́ kọ́ ọmọ ọjọ́ ọmọ rí fún yín ẹ sì tọ́mọ ẹ àwọn tí wọ́n ń sọ sí tí Jésù sọ fáwọn ìjọ rẹ̀ ẹ wá àwọn tí ṣẹlẹ̀ sí mùsùlùmí ẹ fẹ́ jẹjẹ odò ẹ sì fẹ́ wọdò ẹ fẹ́ gba yìí ẹ fẹ́ gba àpọ́nlé láàrin gbogbo jàmọ́ àmọ́ pírọ́blẹ̀mù wọn wàhálà wọn ẹ fẹ́ rù ẹgbọ́n tó lọ fi ròyìn ànábì laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma harisun alaykum bil mu'minina ra'ufur rahim níjọ́ lẹ́yìn ṣe yóò fún jọ níjọ́ ni ustaz ṣe fún tìlímẹ́sù ẹ̀ níjọ́ ni ìmáàmù ṣe fún jàmọ́ níjọ́ ni sẹ́wù ṣe fún mùrídí àfi ọlọ́mọdé nàbí ìta kásùbà tán ìyá kíní kan àwọn tó mọ wà nù ìyá kíní àwọn mọ́sálásí lónìí torí pé mo wà ní níjọ́ tí ọba ti wá tí ọba ti ṣe bẹ́ẹ̀ òní ṣàdúrà fún sẹ́yìn náà ń gbọ́n tí ń ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì káàkiri sí tó ń du yẹn bẹ́ẹ̀ tẹ́ ń pààyàn tẹ́ ń lọ tẹ́ ń sọ ṣọ́ọ̀ṣì kan nílẹ̀ Ondo tí wọ́n gbé àwọn pásítọ̀ káàkiri àwọn afáàná ti ń ṣe nísìn. Jésù ní ẹ fẹ̀mí sí ìdámẹ́wàá ilé àṣàárì ìdámẹ́wàá lẹ́ ń retí kàlùkù wà dàbá àwọn baba aláwo tí ń retí àwọn ọmọ awo. ولكنكم لا ترغبون في خدمة الله الحق. ẹ fẹ́ sin lọ́hùn lásán láì retí kankan láfi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan pé àwọn tí ń sin lọ́hùn bẹ tí ò sí rágábà àti ráhábà àwọn tí ń bẹ lọ́hùn bẹ wọ́n fẹ́ gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run ni àwọn tí ó ń ṣe pẹ́ńpẹ́ fún tí ń pe Ọlọ́run bẹ. èyí tá a fi ṣe ìkìlọ̀ fún gbogbo page 15 lọ́wọ́ èyí tá a fi ìkìlọ̀ fún gbogbo àwọn tá a láǹṣe Súfí tí àwa náà fi mórí bọ́m̀bì ebú tí wọ́n ń bú wa. أيها الأحباب في الله. ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run tá à ń pera wa ní Súfí Kọ̀díríyà Tìjàníyà àti míì náà. لا تكونوا قطاع الطريق. ọ̀rọ̀ tá a fẹ́ máa sọ yìí o ọ̀rọ̀ tèmi kọ́ o ọ̀rọ̀ Ànábì Isa alayhi salatu wassalam tá a mọ̀ sí Jésù òun ló sọ nínú Báíbù tí wọ́n gbà wá ń bẹ̀. ẹ má jẹ́ dánadáná àwọn tó fẹ́ dẹni Ọlọ́run ẹ má dínà mọ́ wọn. لحب النفس واللذات. nítorí pé ẹ fẹ́ràn ara yín ẹ sì fẹ́ gbádùn ayé والتملك. ẹ sì fẹ́ kó nǹkan jọ. كما نصح به النبي عيسى عليه السلام. gẹ́gẹ́ bá Ànábì Isa alayhi salatu wassalam ti sọ fáwọn ìjọ ẹ̀ wípé. ووبخهم على ما كانوا عليه من الهوى واتباع الشيطان. torí pé nínú àwọn ìjọ Jésù náà àwọn wọ́n pín wọn sí mẹ́ta àbí mẹ́rin wọ́n ń pe àwọn kan ní rahabaniyun wọ́n ń pe àwọn kan ní kìsísiyun rahabaniyun kìsísiyun wọ́n sì ń pe àwọn kan ní rahabaniyun náà ní rahaban kìsísiyun náà wọ́n ń pe àwọn kan ní ulama tó sẹ́rí àwọn ulama àwọn ni ó ṣe déédéé àwọn tá a pè nínú Súfí wípé àpè àwọn kan ní àkísàmọ̀ tasawufu ìlìmí wọ́n mọ gbogbo nǹkan tí ó lọ́nú ọ̀rọ̀ ìtàn orin owó tí ń tọ́lọ nípa Súfí sẹ́rí àwọn kejì lọ́dọ̀ tiwa ní àyín tá a mọ̀ sí rahabaniyun àwọn suhad ní Súdù ìráyísá lọ́dọ̀ àwọn mùsùlùmí àwọn rahabaniyun lọ́dọ̀ àwọn Christian àwọn ni àwọn tó sọ wípé àwọn ni fada àwọn ni níyàwó mọ́ mọ́dá àwọn ni lọ́kọ mọ́ àwọn ò ní jẹ nǹkan lẹ́mìí àwọn ò sì ní gbé àrin ìgboro mọ́ inú gbóró àwọn ọmọ lọ gbé tí ì sì sọ̀rọ̀ yẹn pé ìfẹ́ Ọlọ́run ni wọ́n láwọn ní débi àṣejù àṣesá Ọlọ́run sọ ní Kùránì yìí pé súnmọ́ قفينا على آثارهم. a fi tẹ̀lé àwọn ànábì Mùsá àti Ísá وقفينا بعيسى ابن مريم. pàápàá jù ànábì Ísá ń tiẹ̀ وآتيناه الإنجيل. a fún ní New Testament وجعلنا في قلوب الذين اتبعوا. ẹ̀rọ àwọn tó tẹ̀lé lẹ́yìn ọwọ́ akó sí wọn lọ́kàn wípé رأفة àánú ورهبانية. àfátà àwọn ọmọ ṣàánú ẹni bá gbá wọn létí àwọn oníríta létí ẹni bá lù àwọn sì sá fún àwọn ọmọ káànú ẹran
àwọn ọmọ káànú ewúrẹ́ àwọn ọmọ káànú èèyàn ràfátà lẹ́ẹ̀kejì ráfà lẹ́yìn ráfà ńkọ́ àwọn ọmọ sì kẹ́ni àwọn ní bẹ́ẹ̀ ni kankan jà wọ́n ra àbá níyàtà àwọn oníjẹ kẹrẹ́ mi mọ́ àwọn oníníyàwó mọ́ àwọn oníbímọ mọ́ àwọn onílọ́kọ mọ́. bídíà ni ọlọ́run láwọn náà bẹ̀rẹ̀ fúnra wọn. àkọ́ fún wọn lọ́rọ̀ yẹn wọ́n láwọn ń wáyọ̀ náà ọlọ́run ló fi jẹ́ pé àwọn kírísítẹ́nì àti júù yọ Mùsá àti Ìsá wọ́n mọ̀ ní wàhálà jù wá lọ wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run jù wá lọ lẹ́nu àmọ́ ọlọ́run fẹ́ràn àwa jù wọ́n lọ. àwọn gba àwọn gbé kọ́ra ọlọ́run táwọn ẹlẹ́sẹ̀ mọ́ gbogbo àwọn tẹ́ pé ìyàwó kọ̀ọ̀kan pásítọ̀ tẹ́ ń wo wọ́n jíyàwó fẹ́ o wọ́n ní àwọn Amẹ́ríkà wọ́n ní London wọ́n ní ta tẹ́ pé wọ́n bímọ síta rẹpẹtẹ ni ọlọ́run sì gbé yín fún ànábì ó ní afẹ́ mẹ́rin àmọ́ sí dáadáa fún wọn. ara nǹkan tí wọ́n ṣe nùnú àwọn tó bá gbà fún ànábì nù wọn tó gbà fún Kùránì àsàn wọn lẹ́sàn rí ara nǹkan tá a fẹ́ lò. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn irọ́ ni wọ́n ń pa irọ́ táwọn kírísítẹ́nì wá pàjọ́ sínú tasawufu tiwọn àtasawufu nasarani làwọn àtasawufu yahudi ní ti Mósè àwọn ìjọ Mósè tasawufu nasarani táwọn ìjọ Jésù yìí làwọn tasawufu islami kan náà wá ń kọ́ sí àwọn sọ tílẹ̀tọ̀ wọn mutí wọ́n ṣe sìnà lẹ́tọ̀ wọ́n ṣe sìnà àwọn onífẹ́yàwó àmọ́ wọ́n ṣe sìnà tó làwọn àfáà kan náà nínú sufi islam náà wá gbé wọlé tagarbala fi tasawuf islam ọ̀rọ̀ pálapàla wọlé sínú tasawuf islam láfi ń kìlọ̀ fáwọn tiwa náà pé ẹ jáwọ́ ń bẹ́ẹ̀. yaqulu an-nabiyyu Isa alayhi salam. Ànábì Isa sọ báyìí pé waylun lakum ayyuha al-katabatu wal-farisiyyuna al-mura'un. alikataba àwọn àfáà náà ni alikataba bí àwọn ulama Jésù ní kò ní dáa fún yín ẹ̀yin tẹ́ ń pera yín láfa Jésù láfa wal-farisiyyun àtẹ̀yìn tẹ́ ń tọ́mọ tẹ́ ń ṣe kárí mi ẹ wo bí Jésù ti sépèlé wọn ẹ wá ohun táwọn ṣe ní sí kálukú ló kó bá dídì jáde kálukú ní ọbọ tàjọ tẹsán fún dànù gbèsè ní ọmọ káwọn yẹn pariwo títí káàkiri nísìnyí jalè nísìnyí ṣe ṣìnà nísìnyí mutí èpè tí Jésù sẹ mẹrẹ rí ètí mùsùlùmí náà. torí ẹ̀yin tẹ́ ń pera yín láfa tẹ́ ń pera yín súfì yìí ẹ̀ ń tilẹ̀kùn sánmọ̀ ẹ̀ já àwọn èèyàn ẹ̀mí àwọn èèyàn ó gùn kè sánmọ̀ mọ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ wọlé ẹ jẹ́ni tí ó wọlé òní ta fún yín. ẹ ní sàṣeyọrí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀pẹ̀rẹ̀ ayé láfa Christian tẹ́ sì jẹ́ ní kárí mi tẹ́ lẹ́nu tọ́mọ ẹ̀yin ṣe ẹ̀yin ni fada ẹ̀yin ni póòpù ẹ̀yin ni kíní kan. sẹ́yìn náà ń gbọ́ ní ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì káàkiri sí ẹ̀ ń du yẹn bẹ́ẹ̀ ẹ̀ ń pa ẹ̀ ń sọ ṣọ́ọ̀ṣì kan nílẹ̀ Ondo tí wọ́n gbé àwọn pásọ̀ káàkiri àwọn afá náà ti ń ṣe nísìn. ẹ ti sọ gbogbo sàárè tó ti kẹfun nínú ẹ wá tún ṣe ń ta ẹ̀yẹn lọ wo sàárè tí wọ́n bá tún ṣe tó sì jẹ́ pé èèyàn ti mẹ́mbẹ́ ó ti kẹfun ìyá ti jẹ́ ó ti jẹrà mọ́lẹ̀ ìyẹn ní pé tí ọ̀dà ilẹ̀ ń ṣe nínú nítọ́ da ilẹ̀ ń gbé hàn síta òwe ni Jésù ń pa. àti sọ ẹ̀yin tẹ́ ń pera yín láfa tẹ́ ń pera yín ní pásítọ̀ pópù yìí ẹ̀ ń sì ń ṣe bí èèyàn gidi ń ta ẹ wọ̀ sọ́ máa ṣe bí màláíkà Olúwa sọ pé Jésù ní ẹnìkan ní nínú ilé sọ wọn sì ní òòṣà mẹ́mbẹ́ èpè mẹ́mbẹ́ olúgbòhùn mẹ́mbẹ́ kò sí tí wọ́n ṣe láì dá mẹ́ Jésù ní kò ní dá fún yín. nínú Barnaba orí kèlò tààsí wọ 69 orí 69 lọ́wọ́ wò. yẹ àfa ṣọ́ọ̀ṣì àgbààgbà tẹ́ mòfin wal-katabatu àtẹ̀yẹ akọrin ṣọ́ọ̀ṣì ẹ̀yin ń bẹ lórí kí láti ń pè lérí pé ọ̀tà pẹpẹ àti kí tó ni alifarisi àtẹ̀yẹ tẹ́ lẹ́ǹtọ́ ọmọ kéékèèké tẹ́ ń kó wọn káàkiri olùṣọ́àgùntàn àtẹ̀yìn káhánà òkìdán onífá tẹ́yìn náà tó darapọ̀ gbogbo ẹ̀ ní gbọ́jà Christian láyé pẹ̀lú aláwo ìjà tẹ́ mọ̀ gbọ́ níjà aláàfà pẹ̀lú ẹlẹ́bọ ní jẹ́ ní ṣẹlẹ̀ tẹ́ pé ní ṣẹ̀ṣẹ̀ ǹjẹ́ wọ́n fẹnu kan Christian torí pé wọ́n jọ wà pọ̀ ni naam ẹ sọ fún mi Jésù ní ẹ sọ fún mi ìṣẹ̀lẹ̀ yìí náà ràn kàn àti kórè oko èrè ogun bí àwọn tí ń jagun ẹ sì jagun ẹ sì fẹ́ kéré ogun ẹ fẹ́ lójú ogun ìyẹn ni pé ẹ ṣiṣẹ́ rẹ̀ ẹ fẹ́ jẹ́ wòlíì ẹ wá ń pidán wọ́n ti wá ṣàṣepọ̀ àwọn church àwọn ọ̀gá church ti ṣàṣepọ̀ pẹ̀lú onífá àtológun àtàláwo tábà ṣe gbìyànjú mi tábà ní kábà gbìyànjú nísìn òun ni nǹkan ṣẹlẹ̀ nísìn báyìí olúgbòhùn ni àfọ̀ṣẹ́ ni nǹkan ṣe èpè ni àṣàṣì ni èyí tí ó sì jẹ́ pé tí ó jógun jọjọ́ wọn ti jọ plan pé ìwọ sọ pé kódà fún ìwọ sọ pé kíní kan ìwọ sọ pé kíní kan sọ pé Jésù ní ṣe báyìí àdúrà tẹsẹ fún ìjọba yìí kíní kan lórí báyìí irọ́ ni gbogbo ẹ̀. ẹ fẹ́ wọṣọ bí àwọn obìnrin ẹ sì fẹ́ hun sọ ẹ fẹ́ wọṣọ ẹ fẹ́ hun sọ ẹ fẹ́ kọ́ ọmọ ọjọ́ mọ́ rí fún yín ẹ sì tọ́mọ ẹ àwọn tí wọ́n ń sọ sí tí Jésù sọ fáwọn ìjọ rẹ̀ ẹ wá ohun tí ṣẹlẹ̀ sí mùsùlùmí
àáfà tí ó dasáwí alẹ́ tí ó bá aṣọ tó tó 1 million ló ṣe mọ̀lúdì tí ó ṣe látọ̀ kádìrì tí ó ṣe kìnnì kan fáwọn ọmọ tí ó jọ àwọ aṣọ tó ó kan ti gbà fún séwú ṣé ń bí aṣọ gbígbà fún wa. ẹ fẹ́ jẹ èso oko ẹ sì fẹ́ dáko ṣẹ́gbọ́n bí tí ń pòwe hun ẹ fẹ́ jèrè ogun ẹ fẹ́ lo ogun ẹ fẹ́ jẹ èso ogi ẹ fẹ́ gbingi ẹ fẹ́ jẹ èso oko ẹ fẹ́ jèrè ọmọ ẹ fẹ́ tọ́mọ ẹ fẹ́ jẹjẹ odò ẹ sì fẹ́ wọdò ẹ fẹ́ gbayì ẹ fẹ́ gbọ́lá ẹ fẹ́ gbòkìkí ń ta ẹ sì fẹ́ gbẹ́rù tí ń bẹ lórí àwọn ìjọ nísìn àfa ìjọ kọ̀ọ̀kan lórí pé òun tajà lórí pé òun ta símẹ́ǹtì lórí pé òun bá ìjọba ṣiṣẹ́ wọ́n wá dọ̀ ṣe wọn kì í ṣe wẹ́ bá bẹ́ lọ́hùn ẹ bá bẹ́ lọ́hùn ṣé ìwà ń gbẹrù lérí wọn èèyàn tó sunkún wá tó ní òtó tẹ̀tùn gbàtọ̀ wẹ̀ ẹ kọ́kọ́ ṣàdúrà fún ẹkọ́lọ̀ níláárí ẹ ṣe wàhálà fún ẹ bẹ́ lọ́hùn fún ẹ ṣe bí abáná màmá ti ṣe bí Jésù ti ṣe bí Mósè ti ṣe kọ́ wá dàgbà ó mórí kò mórí ẹjọ́ ẹlẹ́fọ̀ lọ́hùn ẹgbẹ́ pàtó tó bẹ̀rù kí. láàní àbí lá ẹ fẹ́ gba yìí ẹ fẹ́ gba àpọ́nlé láàrin gbogbo jàmọ́. àmọ́ pírọ́blẹ̀mù wọn wàhálà wọn ẹ fẹ́ rù ẹgbọ́n tó lọ fi ròyìn ànábì laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma harisun alaykum bil mu'minina ra'ufur rahim níjọ́ lẹ́yìn ṣe yóò fún jọ níjọ́ ni ustaz ṣe fún tìlímẹ́sù ẹ̀ níjọ́ ni ìmáàmù ṣe fún jàmọ́ níjọ́ ni sẹ́wù ṣe fún mùrídí àfi ọlọ́mọdé nàbí ìta kásùbà tán ìyá kíníkà àwọn tó mọ́ wà nù ìyá kíníkà wà mọ́sá sílò nítorí pé mọ́ wà ní níjọ́ tí ọba ti wá tí ọba ti ṣe òní ṣàdúrà fún. innakum laragibuna fil a'shari wal baqurati kal kuhana. Jésù ní ẹ fẹ̀mí sí ìdámẹ́wàá fil a'shari ìdámẹ́wàá lẹ́ ń retí kàlùkù wà dàbá àwọn baba aláwo tí ń retí àwọn ọmọ awo. walakinnakum la targhabuna fi khidmati llahi al-haqq. ẹ fẹ́ sin lọ́hùn lásán láì retí kankan láfi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan pé àwọn tí ń sin lọ́hùn bẹ̀ tí ò sí rágábà àti ráhábà àwọn tí ń bẹ lọ́hùn bẹ̀ wọ́n fẹ́ gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́hun ni àwọn tí ó ń ṣe pẹ́ńpẹ́ fún tí ń pe Ọlọ́hun bẹ̀ tẹ́ ẹ bá rí tẹ́ ẹ bá dé sọ́ọ̀sì ariwo ni tí ló fi mọ́ ìlú ni wọ́n sin lọ́hùn wọ́n ń bẹ lọ́hùn wọ́n ń pe Ọlọ́hun ni wọ́n ìjànfẹ́ náà nù wọ́n wá jó tilẹ̀ mọ́ kọrin tilẹ̀ mọ́ àmọ́ káyọ̀ náà fìlà kájòkó ká mọ́ béèrè nǹkankan rárá o ọ̀tọ̀ ni sin lọ́hùn ọ̀tọ̀ ni pe Ọlọ́hun ọ̀tọ̀ ni bẹ Ọlọ́hun ìbẹ Ọlọ́hun ni ìrágàgà fọlọ́hun pẹ̀lú payà pẹ̀lú bẹ̀rù ìpè Ọlọ́hun ni pé fún mi ìsìn Ọlọ́hun ni pé ṣe tó ní kó o ṣe kásùbà káyìlá máa lọ rẹ ọ̀rọ̀ mi dọ́wọ́ rẹ sí mi dáadáa. idhan tó bá jẹ́ bẹ́ẹ̀. ma yaf'alu Allahu bikum wa antum radibuna huna fi kulli khairin biduni adna sharr. àkìlọ̀ ẹ máa ń tọ́lọ́wọ́ dáwọ́ fún yín ẹ ẹ̀yẹ ọ̀fẹ́ kábúrú kankan ṣe yín nínú ayé yìí gbogbo ẹ̀kọ́ sáà máa dá Jésù ní sọ bẹ́ẹ̀ fáwọn àwọn ẹni èṣù Jésù ní sọ bẹ́ẹ̀ fáwọn ẹni èṣù tí ń tẹ̀lé lẹ́yìn ẹ dá ẹ fábúrú kan ṣe yín ní kankan bá ṣe yẹ máa kígbe ẹ pé ya kan ni àbá ẹ fi mọ Ọlọ́run ẹ ti rí tí aburú kankan kí ló dé ó ń sọ òdodo fún yín o òdodo mo fẹ́ sọ fún yín. Ọlọ́run gbé yín sípò kan tẹ́ pé gbogbo tí ọmọ wọn bí aburú ni kò tiẹ̀ ní sórí bẹ́ẹ̀ lọ ibi tẹ́ bẹ́ẹ̀ ti ń bá lọ yìí. èyí táwa náà wàá sọ fún àwọn onísúfì ara wa yòókù ẹ wọnú àkíkà láti inú sẹ̀ríà ẹ má máa kígbe àkíkà kẹni sẹ̀ríà kínni ẹ wọ bẹ̀ láti ẹ wọlé láti márífà ẹ débi sẹ̀ríà ẹ wá dọ̀bi tọ̀ríkà kẹ wá gúnlẹ̀ síbi àkíkà. ẹ jẹ́ kí ìta ó yé yín kẹ tó lọ nú ilé ẹni tí ìta òye tó lọ fẹ́ wọnú ilé yóò sì lé wọ̀ bí ilé ọba sì yẹ tó bá jáde yóò sòdé já lẹ́lòmíì fi jáde tí èéfín mọ̀nà lé mọ́. La taghtarru bil-lawā'ihi wal-bawādir. ẹ̀yin ní Súfì ẹ má jẹ́ àwọn nǹkan yànrànyànrà gbígbàdúrà ògìgì ẹ má jẹ́ ọ̀tàn yín jẹ àti sáré wá orí Ọlọ́run ọ̀sàdúrà lónìí ọgbà ọ̀sàdúrà wọn ní ṣe wùdí ṣé bí ànábì tó ti ṣe náà nù wọ́n ṣe báwọn ní àná ti ṣe ìṣòro làkọ́kọ́ rí ká tó rí dẹ́kun. fa innaha mabadi'ul umuri laysat ghaya. àwọn orí tẹ̀ ń rí ohun tó bẹ́ẹ̀ lọ́run tó gbà lónìí tó bẹ́ẹ̀ lọ́run tó tún ṣàdúrà fẹ́ nǹkan tó gbà ìbẹ̀rẹ̀ ní o kì í sòkun. faddilu al-khafā'a 'ala adh-dhuhur. ẹ gbé ayín pamọ́ ẹ jẹ́ ìfarapamọ́ ẹjọ́ pàtàkì lọ́dọ̀ yín ju ìfira yín hàn lọ. òun ni problem àti solution rẹ̀. faddilu al-khafā'a 'ala adh-dhuhur fa inna fi al-khafā'i rāḥa. ìsinmi ń bẹ bí kéèyàn gbé rẹ̀ pamọ́ o. wa fi adh-dhuhuri fitnatan wa balā'. ìgbéra rẹ̀ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ lórí Facebook sí. ẹnìkan tí ń kéwú lọ́wọ́ kàn bọ́ sí lọ́sì ra dátà lọ́sì bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan báyìí. ẹ̀yin ará ayé ẹ máa gbọ́dọ̀ Ọlọ́run ó sì kú ó sì wọlé ọtí lọ. ìfira ẹni hàn problem ìgbéra ẹ pamọ́ ìsinmi ni. ọgbọ́. fa inna lillahi ibadan la ya'rifu ahadan makanahum. la ya'rifu ahadun makanahum. àwọn ẹrú Ọlọ́run kan bẹ tẹ́nìkan ò lè dàbí tí wọ́n wà mọ́ wọ́n fara pamọ́. wala yuhsa 'adaduhum. ẹnìkan ò sì lè máa yọ nǹkan wọn. wa humul mufarridun
المصدون لا ينقص عددهم إلى يوم القيامة. àwọn ni aládàáṣe aládàárin wọn báyàn rìn wọn pariwo a lè pè wọ́n ní mufarriduna a sì lè pè wọ́n ní mufraduna gbogbo ẹ̀ sáà túmọ̀ pé wọ́n máa dá nǹkan sí ni. يرأسهم النبي. tó bá rí pé ẹ fẹ́ fura sáà wọ́n sì dàrú wọn lójú kẹmọ́ bàbá ṣe wọn jẹ́ wọn ní wíláwà ní wọn ní àlìkímbà wọn ní wàbáyà wọn kàn máa lọ ó sì mọ kéwù ṣẹṣẹ lọ débi tẹ́wàá fàdúrà lọ́wọ́ pé ṣàdúrà fún wa. يرأسهم النبي خضر عليه السلام. Ànábì yìí lọ́gá wọn mo lè bọ̀ tó wà ní bẹ́ẹ̀ láàrin wa báyìí mi yọjú sí ó sì pẹ́ láyé Ọlọ́run ní kọ́ ọmọ kọ́ ẹ̀mí rẹ̀ ogun ò ní kú ọ̀rọ̀ tí Sàtánì bá fẹ́ bàjẹ́ ìwọ máa tún ṣe. ولا يريدون أن يعرفوا أبدا. àwọn náà sì fẹ́ kọ́ mọ̀ wọn afáàmì ìròyìn ọ̀fẹ́ kọ́ mọ̀ wọn sí kálukú tún sọ kálukú tún lọ sàwùrè náà tó ń lè ṣépèsè. ọ̀dà wa kàkà ń jọ kàn pé ẹni tí ń wá fìtì ìnà tí ò rí ẹni tí ń wá wàhálà tí ò rí kọ́ lọ bọ́ àmù ibà tó jẹ́ bí idán kọ́ lọ wá àmù ibà tó jẹ́ bí iná yóò ṣe wàhálà yóò sì sú. 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 a ti jíjìn sí láti aago 2 sí 3 tí ń gbọ́ dìrásà rẹ̀ àwọn tí ì ní mú ibà kankan sí o ẹnu kínkínní ta ní láti aago 3 àwọn tí sùn dì sí bẹ́ẹ̀ni kan bá lọ bẹ́ẹ̀ni kan bá lọ ẹnu kínkínní nu àti ìní púpọ̀ o bó kéwú tó mọ̀ ó sì wàhálà bó lówó tó já sòwò tó já lówó ó sì wàhálà bó kàwé tó bá mọ̀ ó sì wàhálà ká tó wá bọ́ ta pé ẹ dìbò fún mi o tún gbélé mọ́ ọmọ rẹ o tún fojú kan ọmọ níta sí ìyàwó rẹ bá ti wọlé ọkọ wàhálà nù ẹni tí ń wá wàhálà tí ò rí ẹni tí ń wá fìtì ìnà tí ò rí ọsà ti wá mọ ibà tó jẹ́ bí idán yóò ṣe wàhálà yóò sì sú yóò ṣe fìtì yóò ṣe fìtì ìnà náà ni Jésù fi sọ pé ẹ fara yín pamọ́ àwọn afọ oníṣúfì náà wọ́n ní fi ṣe dátì kàfá ìzòhòrò bí tó bá fira rẹ̀ pamọ́ àwọn ayé wà pé lágbájá àrí ládùúgbò ń bọ lọ́wọ́ wọn wà wọ̀kàn wọn bá fi rẹ̀ pamọ́ wọn wọ̀kàn tó bá wá ń pè mìíràn wọn kò lọ́jọ́ kó wàhálà rẹ̀ pọ̀ ẹni tí bá ń pààrà yóò pòórá ẹni tí ṣe kí ni ní takun fara báyìí wọ́n nìkan ní ilé lọ́jọ́ kó mà sóríkì bẹ́ẹ̀ tẹ̀sílẹ̀ ànábì lọ́sọ yìí tó bá fara rẹ̀ hàn díẹ̀ tó pamọ́ díẹ̀ wọ́n bá lè kí ọlá sófin rẹ̀ hàn wá síta mọ̀ bí ọ wà. náà wá síta tó ń ṣe fáwọn oníṣúfì ìtẹríba mọ́ o kálukú lọ fẹ́ kọ́dà mọ́ ọmọ kí ń bú àfà rẹ̀ mùrídì ń ṣe pèlè ṣe o kò sí tẹríba mọ́. وكذلك أخبأ الله ثلاثا في ثلاث. ọ̀rọ̀ tá a lẹ́bi sọ ni pé òun fi nǹkan pa mẹ́ta sínú mẹ́ta. رضاه في طاعته. ìyọ́nú Ọlọ́run fi pamọ́ síbi títẹ̀lé tiẹ̀. ولا تحقرن من الطاعات شيئا. gbogbo ń tábà ní kọ́lọ́ ní ẹsẹ̀ tá a nábì ní ẹsẹ̀ má fi ṣeré o. غضبه في معصيته. Ọlọ́run fi bínú pamọ́ síbi ẹ̀ṣẹ̀. ولا تحقرن من المعصية شيئا. gbogbo ẹ̀ṣẹ̀ tí ẹ bá ń tẹ ẹ má fi ṣe ẹ má ṣe lọ́n kẹ́ má rí bínú. أولياءه في خلقه. àwọn wòlíì Ọlọ́run fi wọn pamọ́ sínú ẹ̀dá. ولا تحقرن من الخلق أحدا. ẹ má fojú kọmọ náà ìṣẹ̀dá kan ẹ wò kéwú ìwé ìbò ni wọ́n ti bọ̀ ẹ̀yin náà ni ẹ mọ̀ bóyá wòlíì Ọlọ́run kẹ́kẹ́ ẹ bá tẹwọ́ sí ọmọ bára bọ́ bá ní bó bá sì ní lọ́jọ́jẹ́ rẹ̀ ẹ wá kéwú ni àwa táwa kéwú ni àwa lámọ̀ àti bọ̀tán rẹ̀ ìdá tó o ti jẹ́nu wọ́n á sì pọ̀ díẹ̀ nù ẹ̀nu Inshallah ó wà nù sáwìyẹ́ tó náà.